dúpẹ́ bàbá fún oore ńlá rẹ̀. Àwa dúpẹ́ bàbá fún oore àánú rẹ̀. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run alààyè. Ọlọ́run tún wá láti jẹjọ́. Ó tún wá sórí ètò lénìí àfi ògo fún Kristi lókè ọ̀run. A kí gbogbo ẹ̀yin ará ilé pípé ẹ káàbọ̀ sórí ètò yín Christian Home, ilé onígbàgbọ́. Lénìí mo tún ti wà mí pẹ̀lú àlejò wa. Prophetess ni wọ́n náà ti jẹ́ ọmọ òye láti jọ fi túbò báwo la tún ṣe lè ṣe kí ni púpọ̀ tí wọ́n máa gbé yẹ̀wò. Hallelujah. Hallelujah. Ẹ̀gbọ́n ká tí wọ́n lọ mọ́ mi bá mi kí àwọn alẹ́ bá mi darúkọ yín fún. Orúkọ tèmi ni Tèmítọ́pẹ́ Dàda Prophetess. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú tó ń wò wá nílé. Ojú tẹ́ fi ń wò wá náà ò ní fọ́. Àmín. Etí tẹ̀dẹ̀ fẹ́ fi gbọ́ wa náà ò dẹ̀ ní di. Àmín. A dúpẹ́ ẹ ṣé. Adúgbò mà bí a pè yín tí ẹ jẹ́ ìpè wa kí orúkọ Jésù Kristi lẹ́tọ̀ọ́ tẹ̀ fi sílẹ̀ láyọ̀ lè máa bà. Ní orúkọ náà tàjọ́ ṣiṣẹ́ fún orúkọ Jésù àtẹ̀yìn àtẹ̀yìn àjọ máa fi ṣe èrè jẹ́. Tọ́jú ọjọ́ ìkẹyìn ohun ìmọ̀ ẹ̀rí kò ní fọ́ sí ìrìn àmì Jésù Kristi. Lẹ́ẹ̀kan sí àtúnkẹ́ yàrá lé pípẹ́ ẹ káàbọ̀ sí orí ètò yín ilé onígbàgbọ́. Orúkọ mi kò yí padà Prophetess Adéníkẹ́ Títí Aláyọ̀. Bọ́ká tó máa lọ nínú ètò ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù mi ayérayé ọba ọba Gbénga dúpẹ́ àyìn lógo fún ètò yìí, fún ìgbé ayé gbogbo ìdílé, fún ìgbé ayé gbogbo ènìyàn. Apápá ilẹ̀ ń ti ètò yìí lẹ́yìn agbára ti ìjẹjọ agbára tí wọ́n wá lórí ètò ní ọjọ́ tèmi ìlú ẹ̀dùn ọpẹ́ wa. Agbára ní gbogbo ọ̀nà fún orí tẹ̀ ń ṣe nínú ẹbí kọ̀ọ̀kan, nínú ìdílé aláyọ̀ kọ̀ọ̀kan àti lórí ètò yìí ìlú ẹ̀dùn ọpẹ́ wa. Ní èyí ni a tún lọ nínú ọ̀rọ̀ yín báyìí mẹ́ẹ̀ máa bá wa lọ. Fúnra yín ọgbẹ́ yín lọ́wọ́ ọ̀rọ̀ ó lè wá sọ̀rọ̀ ayé jáde, ẹ̀mí ẹ̀sọ́ ayé jáde láti ìbẹ̀tí lè parí ẹgbà gbogbo. Afẹ́kẹ́ gbogbo ìdílé ṣe nípa ọ̀rọ̀ tó máa jáde lénìí, afẹ́kẹ́ bẹ gbogbo ẹbí wò. Bákan léde wa afẹ́kẹ́ bẹ wò, afẹ́kẹ́ lọ́sọ̀ máa jẹ́ ìyára yín kí ẹ wá jọba ẹ̀mí ẹgbà gbogbo. Níkẹyìn kálákà yìí lógo torí Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín orúkọ Jésù. Hallelujah. 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 Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ohun tó máa gbé ìwòlò lénìí, the topic tamati leni one happen the role of family in nation building. The role family in nation building. Ojúṣe ẹbí nínú orílẹ̀-èdè. Ipa gbogbo kan ni ẹbí ló ń kó láti kíni láti build orílẹ̀-èdè bẹ́ẹ̀ láti mú kí orílẹ̀-èdè kíni láti jẹ́ kó dàgbàsókè yìí. Ipa wo lẹbí kó nípa ìdàgbàsókè orílẹ̀-èdè àbí gbogbo lẹbí kó nínú pé kíni tó ń ṣàkóbá fún orílẹ̀-èdè. Báyìí wo a máa rí pé we set everything start from home àti nínú gbogbo nǹkan ti bẹ̀rẹ̀. Báyìí wo ẹbí láti ẹbí ló ti bẹ̀rẹ̀. Ẹni tó jẹ́ gómìnà inú ẹbí kan ló ti jáde. President inú ẹbí kan ló ti jáde. Kánsẹ́lọ̀ inú ẹbí kan ló ti jáde. Mínísítà inú ẹbí kan ló ti jáde. Inú pásítọ̀ inú ẹbí kan ló ti jáde. Afẹ́fẹ́ wò wípé ojúṣe wo gan lẹbí àti ipa wo gangan ni ẹbí ṣe kí ni ló ń kó nínú orílẹ̀-èdè láti gbé orílẹ̀-èdè sókè ní o àbí láti kí ni láti mú ṣùgbọ́n orílẹ̀-èdè ṣùgbọ́n ni òun náà máa gbéyẹ̀wò. Ẹ̀yin ará lé ẹ̀ máa bá akọ́rọ̀ bá ṣe ń lọ nínú ọ̀rọ̀ yẹn. Mú wa kí ni nǹkan tí èlé bá wa sọ àtún pé nípa wo the role of family in nation building, kí ni roles tí àwọn àrígbẹ́ ẹbí tó ní láti kó nípa orílẹ̀-èdè fún orí ìdàgbàsókè orílẹ̀-èdè ni àbí fún kí ni lẹ́gbẹ́ láti inú ẹbí gbogbo nìkan yẹn tí wọ́n wá tó ń ṣe ìpara fún orílẹ̀-èdè. Ẹ ṣé olóòtú. Lórí ọ̀rọ̀ yẹn a mọ̀ wípé nǹkan tí a lè gbàgbọ́ wípé ó dìbò nẹ̀ torí kò sí ẹnikẹ́ni àbí orílẹ̀-èdè ilé náà ní gbogbo ẹ̀ tí wọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí olóòtú sọ lẹ́ẹ̀kan. So àwọn elédè English máa sọ nǹkan kan wọ́n ní charity begins at home. So nǹkan tí wọ́n bá gbìn sínú ọmọ ló máa gbọ́. Bíbélì sọ ọ̀rọ̀ kan nínú ìwé òwe orí kìíní ẹsẹ̀ 8 títí dé 10 ó ní ọmọ mi gbọ́ ẹ̀kọ́ bàbá rẹ kí ìwọ kí ó má ṣe kọ̀ òfin ìyá rẹ sílẹ̀ nítorí àwọn ni yóò ṣe adé ẹwà fún orí rẹ àti ọ̀ṣọ́ yí ọrùn rẹ ká. Ó ní ọmọ mi bí àwọn ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ọ́ ìwọ kí ó má ṣe gbà. Mo wá fẹ́ fà kọ́kọ́ yọ nínú fẹ́ẹ̀sì yẹn. Ó ní gbọ́ nǹkan tí ìyá àti òbí rẹ sọ fún ẹ so nǹkan tó bá ti gbè sínú ẹ̀ ló máa sọ jáde. Tó bá gbé ọ̀rọ̀ Ọlọ́run sínú ẹ̀ ó máa sọ jáde.
tó bá gbin the other one náà sínú ẹ̀ nǹkan tó máa pọ̀ jáde nìyẹn àdèlè fún èèyàn ní nǹkan tá à ní we can't give what we don't have. So that's why I tell you anything that is happening in the vicinity ní environment ní orílẹ̀-èdè bíbélì sọ ẹ̀mẹ̀kọ́ sọ nínú Proverbs 2:9 ó ní àwa jẹ́ orílẹ̀-èdè ńlá ó ní àlùfáà olú àlùfáà so tí bíbélì ti lè fi sẹ́pà wa náà jẹ́ orílẹ̀-èdè ńlá ká lè mọ̀ pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ ní agbègbè níbikíbi àtilé ló ti ń wá ẹ ṣé olóòtú. àdúpẹ́ hallelujah hallelujah. àwọn ní pé ilé ní gbogbo ẹtí kí ni ló ti ń wá àǹdá bí tó ti tọ́pẹ́ náà pé nǹkan tí yorùbá ní kò lè fúnyàn bẹ́ẹ̀ ni àwọn ní pé ó ní ìwọ̀n kọ̀ọ̀kan tí a bá fẹ́ kí ẹbí ta fẹ́ padà sínú ẹbí wa pé láti ṣe kí ni torí mo ní ọ̀pọ̀ pé gẹ́gẹ́ bí pàápàá jùlọ nàìjíríà wa yìí pé we are going to have a new Nigeria. Very a new nation. A new nation. Torí pé kí ni tá bá padà sínú ẹbí láti sínú ẹbí wa tá bá ṣe àwọn tẹ́ ká ṣe first thing you need to do is to go back to God. God first. God first. Because àti pé àti ṣe kí ni ọkàlùkù wọn ṣe tiẹ̀ ní kókó jábẹ́lẹ́ ní kálukú ló ṣe tiẹ̀ àti fi ìlànà Ọlọ́run yẹn àti sílẹ̀. Tábà lè ṣe kí ni bá lè ṣe kí ni bá lè padà sí ọ̀dọ̀ Ọlọ́run. When you go back to God àti kí ni àní fear of God àbẹ̀rù ẹ̀ ṣé bàtà kí mo tẹ̀lé fáwọn ọkọ̀ pé níbi tí àwọn òbí àti wò pé àti pé inú ẹbí ló ti wà ní pé àwọn òbí bẹ̀rẹ̀ ojúṣe tẹ̀ ẹ̀kọ́ sílẹ̀ oúnjẹ kó ṣe bẹ́ẹ̀ kí ni ó jẹ́ kó máa fẹ́ ti to be the nation ẹ̀ kó kí ni gbọ́dọ̀ fún ní bí kò ṣe pa àkọlé náà náà ṣe kí ni kò ṣe lásán ni and to be this nation táwọn sọ̀rọ̀ nípa yìí kò ṣe tó fẹ́ kọ́ náà ju pé àwọn ọlọ́pẹ̀lẹ̀ bí bàbá ìyá ọmọ àwọn ọlọ́pàá di ẹbí náà di gbogbo orílẹ̀-èdè gan mú náà àwọn táwọn sọ̀rọ̀ pẹ́ náà ni bàbá ọmọ àtọmọ náà bàbá ìyá ọmọ èmi àwọn tó di orílẹ̀-èdè mọ́ náà nìyẹn nígbà tí ọba ṣe kí ni tó ti kí ni tó ti fojú sí Ọlọ́run sílẹ̀ tí ò kọ́ ọmọ ní ọ̀nà Ọlọ́run tí ó ti fi gbà ẹ̀rẹ̀ ọmọ lọ ṣọ́ọ̀ṣì o bàbá kan ṣe tó wù ìyá ṣe tó wù tí bàbá gan ò lọ tó bá lè fẹ́ rí pé àwọn ọmọ fẹ́ lọ tó ti fẹ́ fáwọn ọmọ fẹ́ lọ báyìí kò sí nǹkan tó ọmọ bá ti tí ò ti fún ní tí ò fi dọ́nà àkójú ọ̀nà Ọlọ́run rè ọmọ tó bá ní bẹ̀rù Ọlọ́run nínú ó máa mọ̀ pé mi gbọ́dọ̀ ṣe nǹkan yìí àmọ́ right wrong how can this thing àmọ́ gbọ́dọ̀ yìí eléyìí mo lè ṣe eléyìí mi ò lè ṣe àwọn bàbá báwo ṣe kí ká ṣe ni ká padà sí Ọlọ́run hallelujah ṣe tẹ nígbà tí mo ti fẹ́ sọ nígbà yìí àtijọ́ a máa rí pé a child dey community child tí ọmọ kan bá ti tẹ̀ báyìí gbogbo èèyàn ló máa bá wí. bẹ́ẹ̀ bá kọ́lé ìbẹ̀rù ọmọ tó ń lébọ̀ tọ́wọ́ tó ń dọ́rọ̀ ẹnìkejì kí ló dé wọ́n kọ́ tó máa ṣe yìí àwọn àrùn àti báwí ni ìsìn kan tí ìmọ̀ fẹ́ mọ ẹnìkan wí ó máa lọ ọ̀chá ń bẹ̀. wọ́n tẹ̀lé gbé lọ́kọ̀ sí. even teacher mo gbọ́ ìyá lọ ọ̀chá ń bẹ̀. even the fear of parents is not there again ìbẹ̀rù àwọn òbí mo lè rántí nígbà tá a kéré ìbẹ̀rù ọ̀pá mi yẹn wà gan. tó dẹ̀ nínú ìwà o. tẹ́lá tó bí wọ́n mú wọn láti sùn àti sọ fún wọn lásán ẹ̀fún ọmọ bàbá ni ẹ̀fún ọmọ àti ìtọ́ àwọn ọmọ àgbọ̀n ọmọ bá sí lókè ìwé ìjà wọ lọ èmi lọ kìrìkì tí wọ́n ṣe lọ yẹn máa bọ̀ táà ṣe lọ yẹn ẹ̀ẹ́dẹ̀ tẹ́bísì náà wà gbọ́ pé táníyẹ̀ àti ìfọ̀kọ̀ yẹn wọ́n gbọ́n náà wà sọ pé ìgbà wọn lọ́fẹ́ sọ fún yín ẹ̀rù ló ń bá wọn pọ̀lítì kò sí ìbẹ̀rù àwọn òbí mọ́ kí ìgbà tẹ́lẹ̀ bá wọn sọ sí yìí. ẹ ṣe lótú ẹ ti sọ èyí tó ṣe kókó jù nínú ọ̀rọ̀ yẹn nǹkan tí mo gbàgbọ́ ni wípé bí a ṣe mú àwọn ọmọ from the beginning láti ìbẹ̀rẹ̀ tí wọ́n ti mọ̀ pé kò sí nǹkan tó bá ṣe ìyá wọn gan máa gbà kò sí nǹkan tó bá mú wá ìyá wọn gan rí dẹ́mu nǹkan tí mo tún notice tó lè fa olóòtú ni wípé ní táìmù tá a wà yìí àwa òbí a ò ráyè ọmọ tó nǹkan tó bá ti wù wọ́n ni wọ́n ṣe ṣíṣe òbí tó dé ní 10 o'clock ló fẹ́ mọ irú nǹkan tó ọmọ mú wá láti sùn tọmọ tó bá mú nǹkan míì wá ó ti máa kíìpù ẹ̀ ó lè ti jẹ́ ẹ̀gọ́ kíyà tó dé so time àrílì ní time ẹ̀kọ́ àwọn ọmọ tó yẹ pé tó even olóòtú mi ò dẹ̀ tó lè sọ pé bí a kò sí time náà ni bọ̀ mo tún wòó pé wọn ò tún ní bẹ̀rù àwọn òbí wọn bí a torí wọ́n rí nǹkan tí òbí ń ṣe tó dẹ̀ mọ̀ pé tí mọ́mì mi gan bá lè ṣe lè èmi bá lè ṣe jù bẹ́ẹ̀ lọ. èmi bá lè ṣe jù bẹ́ẹ̀ lọ lótú tẹ́ni tó bí mi bá lè ṣe wọ́n gbàgbé pé àwọn náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ so kò dẹ̀ possible kí ìyá máa ṣe nǹkan tí ò dáa kó dẹ̀ máa sọ pé ọmọ tó ń yá pé the same thing lẹ́ ń ṣe kó ní kó má ṣe ọmọ máa rán yín létí pé mọ́mì bọ ẹ̀yin náà ṣe lánàá náà so mọ́mì ò wá nílé sọ̀rọ̀ kọ́lọ́n kó bá wa ràn wá lọ́wọ́ kó bá wa tú orílẹ̀-èdè yìí ṣe. hallelujah òní pé àwọn òbí gbọ́dọ̀ ṣe kí wọ́n jẹ́ èkú example bẹ́ẹ̀ ni
tí ọmọ yín o tí àwọn akọ́jọ́ ń gbé nígbà nìkan ní ti wọ́n jẹ́ kúlẹ̀ sá torí òun ló ti ṣe kí ni tó ti ń jẹ láti ilé bóyá ìgbà tó pé ìyàgò tó mọ wo bàbá tó ní má sọ fún dájú ẹ wò tó mọ máa bẹ́ẹ̀ ni tí ọmọ bá wá dàgbà tó wá ní ọkọ̀ títì bí a ti wà ní pọ́ọ̀tì kan ṣọ́pọ̀ ní jímọ̀ lókè yẹn a tó pé aṣọ ọmọ mi gan mọ dájú mi dájú mi gan máa mú owó onímọ̀ ṣe ń bẹ̀ onímọ̀ àbí ní pé ìkọ̀ tó jẹ́ normal thing ni ló ń ṣe hallelujah hallelujah. A máa rí pé tí a bá ṣe kí n dáwọ́ lè fún ẹbí ṣe ká bá pa sínú ilé wa ká wò pé àwọn ọkọ tó ń ṣẹlẹ̀ yìí o ká kọ́kọ́ wo inú ilé ká kọ́kọ́ wo ara wa náà ká lẹ́kẹ̀ẹ́ kó yẹ wa ó jẹ́ kó yẹ wa ká ṣe kí ni ká lè fi ṣe ti ojú sí ti wa náà ká tó ṣe kí ni ká tó fẹ́ lè tó ọmọ ìlàkejì tó bá kọ́ padà sínú ilé wa ká wò pé inú ilé wa gọ̀gọ̀gọ̀gọ̀ ìjà wa gọ̀gọ̀gọ̀ ṣé inú ilé gọ̀gọ̀gọ̀ ṣé àárí mẹ̀ntì náà ṣe dáadáa ṣé àwọn akọ́ bí ìdè dáadáa tó bá bí ìdè nílò dáadáa ìta dáadáa orílẹ̀ ìlú aṣíkí ni àdára ìjọba gbogbo ni pé torí pé pẹ́ńpẹ́ǹgbọ̀n máa ń pé ní orílẹ̀ tàwa sí àwọn pé a ní kí ni a ní good resources but àwọn ènìyàn tó máa manage justice yẹn gangan àwọn gangan ni kò sí ètò kò sí èdè láti manage resources kí ló wà fà tó sí. ẹni ṣe mọ̀ pé bíbélì sọ olóòtú nínú Proverbs 22:6 ó ní train up a child in a way it should grow so tó bá dàgbà tán kò ní depart from it. so ẹni bí ọ̀rọ̀ tẹ̀sán tẹ́lẹ̀ mà ẹni tí ó ti ń jalè tẹ́lẹ̀ tó bá jí nǹkan kò rí bí nǹkan tí ò dáa ẹni tí ò nífẹ̀ẹ́ ọmọ ẹnìkejì ó ti gbàgbọ́ pé wọ́n máa wà òkè pé kò sí nǹkan kan tó máa jẹ so ìbẹ̀rù Ọlọ́run ò sí nínú wọn wọ́n ní kí òbí pé kí a gbìyànjú ká kọ́ àwọn ọmọ wa bí wọ́n ṣe ń bẹ̀rù Ọlọ́run tọ́mọ bá mọ̀ pé òun nìkan ló wà níbi pé ṣùgbọ́n òun nìkan kọ́ nítorí ẹ̀mí mímọ́ wà pẹ̀lú òun ó ní àwọn nǹkan míì tí òun lè ṣe ṣùgbọ́n tí a bá jẹ́ kí àwọn ọmọ wa rí wípé àwọn nìkan kọ́ ló wà ẹ̀mí mímọ́ wà pẹ̀lú wọn Ọlọ́run darapọ̀ mọ́ wọn ogun ọ̀run wà pẹ̀lú wọn tó bá ń ṣe nǹkan míì ẹ̀rù máa bà wọ́n torí wọ́n máa ní ẹ̀rù Ọlọ́run máa wà nínú wọn tó dábàá fi ẹ̀rù Ọlọ́run kọ́ àwọn ọmọ wa kò sí bí a ṣe tó bá dé ipò ńlá wọn ò ní ìbẹ̀rù Ọlọ́run wọn dẹ̀ ní nífẹ̀ẹ́ ọmọ ẹnìkejì láti ẹ pé ẹni náà ní ìdílé kó má dàbí pé èmi nìkan ni kí n máa jẹ torí nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn nìyẹn ìwọ Ọlọ́run á ràn wá lọ́wọ́. ẹ ṣe àti pé ok ká bá ti padà sí ilé wa ká fọ́ ọmọ wa ní ká tọ́ wọn ní ọ̀nà Ọlọ́run when you bring your child up in the way of the Lord wọ́n á ti mọ̀ pé àwọn tó máa kọ́ pé òfin lè àwọn ọmọ ìyá gbọ́dọ̀ ṣe wọ́n á ti dá àwọn tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n á ti mọ̀ pé eléyìí àgbọ́dọ̀ ṣe wọ́n ti gbọ́dọ̀ tó wà wọ́n jẹ́ pé wọ́n fi ṣe gan wọ́n ti pé bàbá mi sọ mi fún mi nígbà pé àwọn ọ̀dọ́ do this ìyá mi sọ fún mi pé mi gbọ́dọ̀ ṣe lè wọ́n ti pé tí o bá ti láàkì yẹn ká fi yẹn sílẹ̀ onígbà àwọn òbí gbogbo ṣé kí ni àwọn òbí gbogbo kan gbọ́dọ̀ padà ká tún ara wa mú ká gbogbo ká òṣèké ni ká ẹ̀ka mi nàá wà èmi ọgbọ́n fúnra mi gan inú ìwà omi mò ń wù. torí àti rúùtù ni gbogbo ẹ̀ ti wá. bẹ́ẹ̀ni bàbá tó dé lára ti lára yìí ilé ọtí ló ti gbà lọ bàbá wọn máa bọ ibi tó ti máa lọ pé tó máa bá dàgbà kọ bó máa fara ṣe nìyẹn ilé ọtí náà nìyẹn. tó yẹ pé ọmọ gan-an máa rán pé kó lọ pe bàbá ẹ̀ wá ní ilé ọtí. náà ló máa padà sí ká tó máa tẹ̀síwájú wọ́n tẹ̀síwájú tó bá mi gbàdúrà gbogbo orílẹ̀-èdè yìí pápálápá gbogbo orílẹ̀-èdè yìí kí ẹ̀mí mú pẹ̀lú àjọba ó lọ kó wọ́n gbogbo nílé lọ ẹ̀mí Ọlọ́run kó máa jọba nínú ọkàn gbogbo ẹbí tẹ́lẹ̀ náà máa ti jọba nílé ó bẹ̀rẹ̀ sí jọba ẹ̀ẹ́dẹ́gbẹ́ president náà onílé oní ẹbí oní family ẹ̀ẹ́dẹ́gbẹ́ kásílọ̀ oní ẹbí oní family kí ẹ̀mí mú pẹ̀lú ṣe pàwọ́ oní ẹbí lọ kó bá tún ẹbí ṣe kó bá gbé ẹ̀mí ìbẹ̀rù Ọlọ́run kó máa gbé sí ọlọ́kàn tó bá tó wà nínú etí lórí tí lẹ́ẹ̀tì ṣe kí ni káàkiri nínú ti ṣe orílẹ̀-èdè náà wá ṣe kí ni á lè gbà àtúnṣe. Ọlọ́run ọba orí má jẹ̀mú a dúpẹ́ lọ́wọ́ ní nítorí pé ẹ̀yin ni ọba a sì ti dúpẹ́ lọ́wọ́ nítorí pé gbogbo ìdílé ẹ̀yin lẹ́ni gbogbo ìdílé sọ àwọn fẹ́ kí ẹ̀mí mímọ́ tó jẹ́ olùgbèjà àwọn èèyàn tó lè tún lè ṣe tó jẹ́ olùkọ́ àgbà kó lọ ní gbogbo inú ilé èyí tó ní àtúnṣe torí gbogbo inú ilé ní orílẹ̀-èdè wa ló ní àtúnṣe kí ẹ̀mí mímọ́ bẹ̀rẹ̀ sí ní lọ tún gbogbo ilé ṣe kí gbogbo foundation gbogbo ilé kí ẹ̀mí mímọ́ kó lọ tún ṣe kí ẹ̀mí mímọ́ kó jọba kí ọ̀rọ̀ Ọlọ́run kó jọba kí ìbẹ̀rù Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí ní máa ń gbogbo ìdílé kí gbogbo ìdílé lè jẹ́ ìrírí nípa agbára Ọlọ́run wípé
olùdarí ilé yìí o ẹ̀mí mímọ́ ni ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run adúpẹ́ nítorí pé ti bá àdúrà wa ògo ní fún Ọlọ́run Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Hallelujah hallelujah hallelujah. ká tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká dé àlàpọ̀lọ́ tó bá ti padà dé àwọn tẹ̀síwájú. Àríyá oúnjẹ àrímá lè lọ. Ṣé ẹ̀yin nílò alága dúró fún ayẹyẹ ìgbéyàwó yín? Tàbí ẹ tiẹ̀ nílò sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń dẹ̀rín pòṣónú fún ilé ṣíṣí? Tàbí ẹ tẹ̀ ń ronú bí ayẹyẹ yín ṣe máa ṣeé ṣe pẹ̀lú ìrọ̀rùn? Má làágùn jìnnà. Títí Aláyọ̀ Engagement Consultants ti sọ ohun gbogbo di ìrọ̀rùn. Ẹ lè kàn sí wa ní 26 Adeleye Street, Peace Estate opposite Raybank Event Center, Command Ìpàjà Lagos. Tàbí kẹ́ ẹ gbá wa ní aago 081 83 999 326 tàbí 080 52 83 7630. Ìrọ̀rùn yín òun ló jẹ wá lógún. Adé apáàbọ̀ padà sí orí ètò ilé onígbàgbọ́ Christian home. Wọ́n gbàgbọ́ náà ni pé à ń sọ nípa ojúṣe ẹbí ní orílẹ̀-èdè, the role of the family in nation building. Pípa gbogbogbò kí ni ojúṣe pípa gbogbogbò ni ẹbí ńlá tó ń kó nínú onídàgbàsókè orílẹ̀-èdè ni àbí nínú bó ṣe ń kó bá orílẹ̀-èdè ni. Dípò ní àtàwọn àwọn òbí pé gbọ́ pé àwọn òbí bí àìdí parents nígbà àwọn ẹgbẹ́ àwọn òbí yẹn mo náà wà. Because I think ọ̀rẹ́ bá wọn sí màá wọn àwọn nígbà yìí tó nígbà tí wọ́n àti tẹ́ bá rí wọn bá wọn ti jó kọjá àwọn òkèlè ní wọn wọn ti mú oríṣiríṣi níbo làwọn pẹ́rẹ́ǹtì yẹn wà. Òbí kan ló ṣà ọmọdé ìwọ̀n tó ti tẹ́ pàdé ní láàárọ̀ tẹ́ pàdé tó ti ṣe kí ni ṣòkòtò nígbà yà ti jábọ́ sí dẹ́tàlẹ̀ báyìí àti jábọ́ sí àlẹ̀ ẹ̀rù nínú báyìí a ti mú oríṣiríṣi pọ̀pọ̀ a ti mú pọ̀ àwọn àjọ dẹ̀ níbo làwọn òbí yẹn wà. Òbí kan ló ṣàbí òbí kan ló bí ọmọ tó ń jalè òbí kan ló bí níbo ni àwọn òbí yẹn wà. Wọ́n tàbí ní pé níbo ni àwọn òbí yẹn wà torí wà ní kó òbí kan ló bí wọn. A lè rí pé àìmójútó àwọn ọmọ yìí ló ń ṣe kí ni ó ń sọ̀kọ̀ bá fórílẹ̀-èdè. Ohun tí wọ́n fi ń ṣe nínú ilé ṣáìsì pìkìtà tó ohun tó ti ń ṣe nínú ilé yẹn tó ń tún ṣe tó ẹ̀kọ́ tó yẹ kó fún onígbà fún wọn á lè wá ṣe ìbàdàn rárí o mo fẹ́ ká tún wọn kọ torí pé a ní pé àkọ́gbà wà àbí ìkọ́ wà àwọn ọkọ̀ tó pé wọ́n ń kọ́ wọn gbẹ́kọ̀ọ́ ni ọlọ́run ṣe kí ni wọ́n ràn wọ́n lọ́wọ́ àwọn ọkọ̀ tó pé àwọn òbí wọn ń gbìyànjú tó ń kọ́ wọn ṣùgbọ́n tó fẹ́ máa tún àwọn òbí náà ni pé ká sọ̀rọ̀ àdúrà ìsìláàmù náà lè ṣe táwọn ẹgbẹ́ ọmọ ìyá ti kọ́ o mo ti ọmọ gbìyànjú láti bẹ̀rẹ̀ mo ti ń kọ́ mo ti lórí kẹ̀ tó bá ọmọ náà tó pé àwọn appreciation back friend olóṣèkí ni olóṣùmọdé àwọn kan tó ń ṣe lọ́dún kò ṣe pọ́ọ̀tù bí àwọn òbí ti ṣe gbìyànjú tiẹ̀ o ti pọ́n nínú ọlọ́run lọ́wọ́ o ti kọ́ wọn nígbà tó ọmọ nígbà tí wà ní tí ìyá ní church yàrá yìí ó máa lọ ní. tó bá dé church gan kò ní wọ ní church. mo ní tó tọ́ ìyọ̀mọ̀ fún mi wọ́n ní òun yẹn wọ́n ti tó àwọn wọ́n ti bá nílò tó wà ń bọ̀ báyìí pé kò yàtọ̀ tó wà ní kẹ́ẹ̀kì wọ́n wọ́n ti máa ń lọ ní báyìí wọ́n mú ìyá mi láti rí báyìí ó ló máa bọ́ kọ́lẹ̀kọ́lẹ̀ àtúwò búlọ̀kì àtúwò sọ́ọ̀sì irú ọmọ yẹn ń kọ́ ìdẹ́fẹ́ sọ́ọ̀sì àwọn òbí ti rí pé wọ́n dé ní àtúmọ̀ àfẹsẹ̀ yẹn wọ́n rí pé mo ní àwọn ní wọ́n lè dé sùn àtúwọ̀ mi kí ni nǹkan tí ẹ̀ bá tó sí ilé. lórí ọ̀rọ̀ yẹn mo sì gbàgbọ́ wípé Sátánì ń dọdẹ nínú alárekereke ẹ̀dá dẹ̀ ní ó máa fẹ́ gbìyànjú kò sí ọmọ tí Ọlọ́run bá pè tàbí tí a gbàgbọ́ wípé ó jẹ́ ọmọ Ọlọ́run ọ̀nà ó lè wà stumble but definitely ó máa dìde ṣùgbọ́n àwa òbí láàní fi rú ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn sílẹ̀ a ní láti máa gbìyànjú kò sí tó mo bá ń ṣe bẹ́ẹ̀ yẹn náà ó sì máa ní àwọn instances kankan tó máa fi wọ̀n wípé gbogbo nǹkan tó ń ṣe kò dénú ẹ̀ then gẹ́gẹ́ bí òbí a gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀mí ṣé kí n pè ní pé instinct wa láti máa fura sí nǹkan yes ó wà very active
bí ó lè ṣe lè wà active ni pé tá bá gba ẹ̀mí mímọ́ láàyè, tá bá gba Ọlọ́run láàyè láti darí ilé, kò sí nǹkan tó bá ṣẹlẹ̀ ní ilé wáyà fi parọ́ tó bá parọ́ ẹ̀mí mímọ́ fi wọ̀nyí. Ṣùgbọ́n ṣé ìyá tí kò sí quiet time, kò sí ìgbà tí ó ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀, kò sí fellowship pẹ̀lú Ọlọ́run ló fẹ́ mọ̀ nǹkan tó máa ń ṣe lẹ́yìn, ó máa wó bákan torí pé a lè sin Ọlọ́run méjì. A lè mọ́mì bí mo ṣe wà mo lè purọ́ fún yín ṣùgbọ́n a lè purọ́ fún Ọlọ́run. So ní bákan sí méjì ó máa wọ̀n ní ara àwọn agbègbè wa bí ọmọ bí iṣẹ́ bí nǹkan kan. So kò dẹni máa lọ bẹ́ẹ̀ yẹn ó máa para wọn ni. So kọ́ mọ́rùn aláàánú ó jẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ, ẹ̀mí mímọ́ ni olùkọ́ ni àgbà. Kò sí bí ìdílé kan bí ọkùnrin kan ṣe lè sọ wípé òun mọ̀ tó àbí bí obìnrin kan ṣe sọ pé òun mọ̀ tó, ṣùgbọ́n tó bá ti gbàgbọ́ wípé ìdílé tí mo wà yìí o mo dàbí steward, mo dàbí ẹni tí wọ́n fi lé lọ́wọ́ pé máa bá mi ṣọ́. tó bá fi nǹkan léyàn lọ́wọ́ pé máa bá mi ṣọ́, à fẹ́ tẹ́kì ẹ̀ dáadáa, à fẹ́ tọ́jú ẹ̀ dáadáa, à ní sọ pé èmi ni mo lọ́mọ, ẹ máa rí fẹ́ pé Ọlọ́run ọmọ tó fún mi yìí jẹ́ kó ṣeé ṣe fún mi, jẹ́ kí n rí tọ́, torí àwọn òbí mi mọ́mì wọ́n bímọ wọn rí wọn mọ́ wọn tọ́ ni. Kò àdèlè sọ wípé ṣèwọ́n náà ṣe fún mi ọmọ ìdàgbé pé ó dàbí nǹkan tó ń fún wọn sọ pé àbúrò mi ṣọ́ ọmọ ìdàgbé máa bá pé pé nígbà tí ẹ tún mo fẹ́ máa mi sọ yìí o báwo ló ṣe tọ́ báwo ló ṣe ṣe àwọn ọmọ ìbátan máa kí ni àwọn àjábọ̀. tó dábàá tọ́ wọn Ọlọ́run tún máa bèrè lọ́wọ́ wa pé ohun tí mo fún ẹ kó bá mi máa ṣọ́ báwo ló ṣe ṣe ká má tún jẹ̀bi lórí ọmọ tí wọ́n mú. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Ẹ ṣe ń pèsè àtúntò ní wọn lọ́rùn gbogbo ẹ̀yẹ tẹ̀ wá nínú àtúntò yìí pé àwọn ẹbí family as a family we have a important role to play. ọ̀pọ̀ tata láti ṣe ẹ má bọ̀rọ̀ tó bá kàṣẹ́ bí ẹbí mi ní òkú ṣe gọ́ọ̀nà lọ́sẹ̀tẹ̀ ọmọ tá a bí yẹn wọ́n ní òfin ọmọ máa di pẹ́sẹ̀ntì lọ́la ọmọ tá a bí yẹn ṣé ẹ̀mọ̀ bóyá òun pẹ́sẹ̀ntì lọ́la ṣé bọ̀ mi ò ń ṣe president mi ṣe gọ́ọ̀nà láti ní ọmọ gbogbo ní president wa báwo la gbogbo ti gọ́ọ̀nà ní èyí ti bẹ̀rẹ̀ wọ́n bàbá ní pé gbogbo báwọn wọn president mi lè ti tẹ̀ wọn gọ́ọ̀nà ní ti báwo gbogbo ló ṣe ń ṣe kí ni ló ṣe pánìkì ní yẹn báwo ṣe darí inú lẹ́yìn ibẹ̀ tó ti bẹ̀rẹ̀ àwọn ọmọ ọmọ pẹ́yà àwọn bọ́ọ̀lù kí ló ṣe dáadáa ẹjẹ́ kọ́kọ́ wọ àyíká àwọn ọmọ kan láti lé bọ́ọ̀lù àwọn gbogbo ṣe kí ni báwo la ṣe ń ṣe torí pé báwọn gbogbo ń ṣe yẹn òun ṣe kí ni òun ó wà fẹ́ àlìmámọ̀ ó wà fẹ́ ọ̀rẹ́ gidi ó wà fẹ́ àlìmámọ̀ bíbí àgbègbè ìbò ó wà ṣe kí ni ó àfẹ́tẹ́ àwọn anígbó tó yẹ ká ṣe ń bẹ̀ láti lọ pé ní èmi yìí báwo ṣe ń jáde gbogbo ẹbí tó ń wòwe tó ń gbọ́ wa bí òun ṣe ń jáde gbogbo àdó ọ̀fẹ́ mímọ́ fún rẹ̀ àti kìdá tó fi ń sọ ọ̀rọ̀ yìí fún àjùbà ṣe sọ yìí lọ adúpọ̀ ìrẹ́pọ̀ yẹ yín tó pé ní ẹbí bíbí bí ṣe ń rí bó ṣe ń rí yìí láti ní ẹbí ló ti kí ni ló ti wọ́ wá láti ẹbí ló ti wọ́ wá láti ẹbí ló ti wọ́ wá ẹ tó ń jáde ní sínú ibìkan ló ti bẹ̀rẹ̀ sí ló ti ń tàbá kò bẹ̀rẹ̀ lọ́dọ̀ kan kò bẹ̀rẹ̀ lọ́dọ̀ kan kò tí wàá ti lè wáyé wọ́n tó kọ́ máa ṣe graphics ni pé pàpà ọmọ wí ẹni ṣọmọ ẹni ìyá mi bẹ̀rẹ̀ máa kọ́kọ́ ọmọ tó gbọ́ ọ̀rọ̀ bí náà ọkùnrin ó lè jẹ́ ọkùnrin nínú ọ̀nyà wọ́n bá ti ṣe láyé ọ̀rọ̀ bá ṣe àtàlà ní ọmọkọ̀ọ̀kọ̀ gbogbo yìí ló ṣe kí ni ló ṣe àkọ́kọ́ fún orílẹ̀-èdè òun ló ṣe àkọ́kọ́ fún orílẹ̀-èdè tó pé nígbà tó wá fi káwọn mọ́ ọmọ yẹn tó kó wọ́n ti gbé àwọn burúkú yẹn sínú wọ́n ti ń ṣe tí wọ́n gbogbo sí wọn lára tó tó wọ́n máa dẹ́dẹ̀ káwọn ìjọba ní pósìtì àwọn àkùgbà ọkùnrin ṣe kí ni tó di ẹja títà iṣẹ́ tó fẹ́ ṣe kí ni tó fẹ́ bá burú mọ́ wọ́n máa ti kí ìwà rẹ̀ máa ṣe kí ni kó wọn máa jẹ ṣẹyọ àgbàdo ní orúkọ Jésù pé ẹ̀yin ló fún ẹ á dìwà mú gbogbo tèmi náà fẹ́ á dìwà mú orílẹ̀-èdè yẹn máa bá wa túnṣe èmi máa bá wa túnṣe á nígbàgbọ́ wípé pẹ̀lú àgbọ̀ ọlọ́run tó pé wọ́n ní pé pẹ̀lú tètè tó gbogbo ní ṣíṣe pẹ̀lú àgbọ̀ ọlọ́run àlàyé á nígbàgbọ́ wípé orílẹ̀-èdè yẹn máa di tuntun ọ̀sùn tó jẹ́ ìbàjẹ́ tó wà ń bẹ̀ ẹ̀yin ló fún ẹ á ṣe kí ni á bá wa túnṣe á bá wa sọ di tuntun gbogbo ẹ tó dẹ̀ wà lókè bóyá tó yẹ pé ó ní kí ó lọ ní ọkọ̀ wa tọkàn jù gbogbo tó wà lọ́kọ̀ láti pé tá a ti wà ní ọkọ̀ dídí tọ́kọ̀ wá ti lé ọlọ́run fún àṣírí abára ọkọ̀ yẹn ẹgbẹ́ fún àwọn mínísítà tó wá tó yẹ pé ohun tó yẹ ká ṣe lélẹ́yìí ṣé wọ́n bá sọ yìí wọ́n ti bá tó dé àwọn tó ń tètè gbọ̀ngàn agbọ́dọ̀ máa wò pé for generation to come àwọn tó tètè tó pọ̀ gan kí ẹ̀rọ máa tó máa ṣe kí wọ́n tó máa jẹun wọn wọ́n tó máa kàn sí lọ ká ti ẹ̀rọ ló pé ká tẹ̀ ṣe kí ni gbogbo táwọn bá táwọn ṣe ẹ̀jẹ̀ ká jù sílẹ̀ wọ́n ti ẹ̀ tó ń jalè ní
nítorí ohun tó jẹ́ pé wọ́n ó pa wọn nìyàn nínú kẹ́kẹ́ náà àwọn tó pààyàn náà ìbọn ló ti bẹ̀rẹ̀. ó pa ẹ̀yẹ́ bí kan wà pé wọ́n sin kan wọ́n sàdìyẹ wọ́n ṣe ẹran kọ́kọ́ wẹ̀ wọ́n ti lè dókun tá ló ń lù lágbájá ni ọmọ kan ṣoṣo náà ni o ó lè lọ jẹ kó ń rìn àlùpà wájú ẹ̀kọ́ jáde àlùpà bó jẹ́ ló jẹ pé àlùpà kẹ̀kẹ́ ẹ bá ń pín ọmọ yẹn tẹ́ẹ̀ máa ń tètè kó mọ̀ pé nǹkan lẹ́nu ló ṣe báyìí tó bá dàgbà náà ń lọ́wọ́ tẹ́lẹ̀ tó pé ọmọ rẹ̀ wá lè ṣe máa jí tó máa ọmọ inú mọ́tò èèyàn rẹ̀ wọ́n bí láì kí tó dẹ̀ máa pàrà ṣe fún ìkọlọ́ sí bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ṣe tó yẹ pé wọ́n bá wáyé látọ̀ gan máa ọdún lè pààyàn ló máa lóbi jáde ló máa kàn bá ló máa pa ló máa rí ló máa pa ẹni tí mo máa lọ kó tó wá gbé mọ́tò dání tó bá kàn fún mọ́tò yìí ti àjẹrẹ báyìí ọwọ́ máa gbọ̀n ló máa bà bẹ́ẹ̀ ni ẹni bẹ́ẹ̀ mú ìlú bẹ́ẹ̀ tí ó kò sí kíni kó pa àwọn òtún àti nígbà tí ìgbà ní àwọn òbí àwọn bọ̀ wá wọ́n ti kéde àwọn ọmọ ọba ẹgbẹ́ àbòtò kéré àti pé tó ń wo àwọn ìwà kan ẹ láti kíni ká lè dè máa correct wọn láti ìtumọ̀ pé ìgbà tó ń ṣe yóò dáa ó tó gbé gan-an gbogbo sí ara ọmọ yẹn ó tó mọ̀ pé wọ́n àtàwọn ìpè ní ọjọ́ títì ẹ̀gbọ́n kò lè kí á di wa mú gbogbo ẹni pápá tá ọlọ́pàá rẹ̀ á di wa mú ọmọ táwọn yẹn ọlọ́pàá ṣe kíni á fi hàn wá àtúgbò àwọn tó kọ́ wọn ti di tó kọ́ wọn ti lé ọlọ́pàá rẹ̀ á ṣe kíni á rọ̀ wọ́n lọ́kàn àtúgbò àwọn tó yẹ pé lórí wọn náà ẹ̀mí ọ̀fẹ́ kí ni amínísà tó wọn torí bá gbàgbé pé gbàgbé pé ká ní kí ni we want a good nation a new nation ètò kó máa ṣe ń pa àtúgbò yẹn lára tá máa rí àyọ̀ nínú ẹ̀ táwọn ọmọ náà pé ṣé bí wọ́n lè ṣètò lọ́dọ̀ báyìí kò sí tọ́lọ́mù lè ṣe kò sí tí tọ́lọ́mù lè ṣe wọ́n ní ìtẹ̀lé ojú ní kò tó dáa ní òun náà tó dáa ṣalẹ́ ilé ṣó mi kò lóní kí wọ́n kò wúlò ìṣègùn wọn kò tá jẹ́ kó tẹ̀sí kí ni ó gbà tó ṣe gbogbo àwọn pẹ̀lú nàìjíríà ló máa gbà tó ṣe wọ́n ní ìdàgbẹ́ máa gbà tó ṣe gbogbo tó àwọn tó jẹ́ ohun ìbànújẹ́ tó ohun kò tó gbà tó ẹgbẹ́ ohun tó jẹ́ fún ìlẹ̀kùn gan tẹ bá gbọ́ wọn ní mi báyìí ẹ̀rọ ti máa bá yín ẹ̀rọ nígbà tó mi máa jábọ́ lójú yín ọwọ́ bẹ̀rẹ̀ abáwá dá sí i tó máa lọ mà ètò ọ̀nà ìdàgbà ẹ̀ lẹ́kọ̀ọ́ sí pé ọlọ́run wà ní kó wá jọba ọmọ tó ṣe ni kó wá gba gbogbo ògo wọn tó lè ṣe o tó wọn lè ṣe olùdó máa tó ọkọ ìjòyè gbogbo àwọn tó wà lókè tó ń ṣe tó wọn ò fẹ́ tó wọn fẹ́ kó fi fẹ́rẹ̀ ràn wọ́n ó ń fọwọ́ fọ́ tún wọn lọ́kàn you want a new nation you want a new Nigeria kọ́mọ̀ ṣe kí ni wọ́n wá dá sí àdúrà. agbára nínú ọ̀run agbẹ́yìnga nítorí àánú la rí gbà. agbẹ́yìnga nítorí ẹ̀yin lẹ́nu ìdílé agbẹ́yìnga nítorí ẹ̀yin lẹ́nu àgbáyé fún ìdí èyí gbogbo agbára wà lọ́wọ́ ọlọ́run àánú ẹ gba gbogbo ògo. àmín. lórílẹ̀‐èdè yìí ẹ jẹ́ kó rí àtúnṣe. àmín. ní orílẹ̀‐èdè yìí ẹ jẹ́ kí àtúnṣe wọnú. àmín. nílé oníkálukú wa ẹ jẹ́ kí àtúnṣe wọnú. àmín. gbogbo àwọn tí ẹ̀mí wọn wá le ọlọ́run àánú ìwọ lálágbára ìwọ ló dá wa ìwọ ló fi agbára dá òkun ìwọ ló fi agbára dá ohun gbogbo ìwọ dẹ̀ ló lè lágbára lórí wọn ọlọ́run àánú ẹ ṣiṣẹ́ agbára yín ẹ jẹ́ kí agbára ìmísí àti agbára ògo kó bẹ̀rẹ̀ sí ní wọnú ayé wọn ẹ bá wa túnṣe ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ bá wa túnṣe adúpẹ́ nítorí ẹ ti bá àṣà wa ògo ni fún ọlọ́run Jésù Kristi olúwa wa. àmín àmín àdúrúkọ Jésù hallelujah 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 àtẹnu ọlọ́run àtẹ̀yìn tó lọ́ọ́ ti bẹ̀rẹ̀ ìtumọ̀ wa ní ẹ̀tún wa lọ wọ́n lè pẹ́ ìgbẹ́ alẹ́ ẹ jẹ́ ká ṣe àtúnṣe ibi tí wàá kàn wá níbẹ̀ àwọn ọmọ wa tá a ti gbọ́ tí wọ́n ti wà tí ò dáa ẹ jẹ́ ká pè wọ́n ẹ jẹ́ ká kọ́ àrẹ fún wọn àti àwọn òbí náà fún àwọn náà wọ́n ti báwọn òbí náà ṣe ni káyọ̀ máa ṣígbè fún àwọn ọmọ torí pé àdúrà òbí ó ṣe pàtàkì sábà lè pe òbí ẹ jẹ́ ká máa kíyèsí ara wa àwọn ọmọ wa ká pè wọ́n tó pé àwọn ọmọ wa yẹn gan àwọn olè tí wọ́n ní ọjọ́ ọ̀la àwọn olè tí wọ́n ní ọjọ́ ọ̀la ọwọ́ tó dẹ̀ kó wọn lọ́wọ́ ó máa béèrè bí a ṣe ṣe wọ́n ní orúkọ Jésù Kristi àwọn ìṣọkún lórí àwọn ọmọ yẹn àwọn ìwà wọn tì ní orúkọ Jésù Kristi tó àmì ètò ìjùbà lọ ní ọjọ́ títè ní sọ́túnjọ ọjọ́ mẹ́jọ ẹ tún pàdé wa lórí ètò ní àkókò kan náà ní dédé àkókò náà ní aago 4 ọjọ́ ìsinmi Nigeria time tó lè padà ilé tún lọ́wọ́ ètò yìí ní orí abala ní Facebook wa ní abala Deborah Global Ministry page wa Deborah Global Ministry jẹ́ ó yẹ tí wọ́n ní YouTube náà Deborah Global TV bí a ṣe ń wò ó jẹ́ ká máa ṣe ẹ̀ ká máa wò látọ́ ẹ̀ ká ṣe àwọn mí ìwọ́n tó pé gbọ̀ngàn tó ń ṣe wọn kò pé báwọn ń ṣe òjò ẹ̀rọ tó pé gbọ̀ngàn ọmọ ìbò ọmọ ìṣe ń ṣe ní òdùn bọ̀ tó mọ tó lè ṣe sí wọn la sọ fún wa nínú ẹ̀ pé ká ṣe kí láwọn kan fáwọn ká padà sọ́dọ̀ Ọlọ́run ká go back to God ká wà tó mójú ohun lórí Ọlọ́run ká ṣe ta àwọn náà mọ
ojú rere Ọlọ́run ní orúkọ Jésù ló máa bá wa lọ bá a ṣe lè máa dì wá mú ilé wa máa jẹ́ ìdílé aláyọ̀ orílẹ̀-èdè yìí ló máa túnṣe àgbàdúrà fún orílẹ̀-èdè tuntun èmi Nàìjíríà ní nation olùkọ́ ẹ̀ka ṣe kí ni a fún wa lórúkọ Jésù Kristi bá a ṣe lọ́kọ́ máa bá wa lọ tó bá fi ojú ẹ̀jọ̀ ká tó pàdé pẹ̀lú ayọ̀ ó dáa. ṣé ilé rẹ̀ ń ṣàìsàn wọ́n ti gbìyànjú títí ṣùgbọ́n kò sí àtúnṣe agbára ò lè ṣe ìmọ̀ àti ọgbọ́n Ọlọ́run ni o nílò sáwọn fẹsẹ̀ wò wípé bí kò ṣe pé olú ọba kọ́ ilé náà àwọn òṣìṣẹ́ ṣe lásán ni ẹ pàdé mi Adéníkẹ́ Títílayọ̀ pẹ̀lú àwọn amòye tí Ọlọ́run ti fún ní ọgbọ́n àti ìmọ̀ lórí ọ̀rọ̀ ìdílé láti gbẹ̀ ẹ́ níyànjú bí ilé rẹ̀ ṣe lè di ilé aláyọ̀ lórí ẹ̀rọ ayélujára Facebook ní abala Deborah Global Ministry àti ní YouTube Deborah Global TV àti ní Instagram Deborah_Global tọ̀wọ̀ kí o sì rí pé rere ni Olúwa. Ilé aláyọ̀. Ilé onígbàgbọ́.